عليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Ìkẹ́ Allahu subhanahu wa ta'ala èyí tí ó ní tán, èyí tí ó sì ní parẹ́ kó má bá Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam, kó má wá dúró lórí ẹnìkan, kó má bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo gẹ́gẹ́ bí Allah bá ṣe pa wá láṣẹ. Kó má wá dúró lórí wọn náà nìkan, kí Allah bá kó má ṣàjẹ́ kó kárí ẹnì kọ̀ọ̀kan wa, gẹ́gẹ́ bá ti ń bẹ ipé kí ó jọ kó dákun nínú àánú rẹ̀ orí ìsìláàmù èyí tó fi rán Nabi sallallahu alaihi wa alihi wa sallam, orí sunnah Nabi sallallahu alaihi wa alihi wa sallam tí àwa ń ṣẹ̀mí lé lórí. À ń bẹ̀ kó já sí wípé orí rẹ̀ ni kí Allah bá kó parí wa sí. Padà sáburú tí máa ń dé bẹ́ẹ̀dá nínú àlámàrí ìṣẹ̀mí ayé rẹ̀, nínú àlámàrí ẹ̀sìn rẹ̀, tí ìṣẹ̀mí wà fi dìdàkudà má lọ́wọ́, kí Allah bá kó má jẹ́ kárí. Èyí tá máa sọ tá máa ṣe nínú iṣẹ́, kí Allah bá kó ṣe ní tá fi rí yọ́nú rẹ̀. Èyí tá sọ tá ṣe nínú iṣẹ́ tá fi rí bínú rẹ̀, kí Allah bá kó yà wáyà. Mo tọrọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó fọkàn mi mọ́ kó ń bí ṣe ojú méjì bí ọ̀bẹ nifaq,
kó fọ ahọ́n mi mọ́ kó ń bi ìparọ́, kó dẹ̀ fọ ojú mi mọ́ kó ń bi ìjàmbá, kó dẹ̀ fọ etí mi mọ́ kó ń bi ìgbọ́kúgbọ́, kó dẹ̀ fọ ahọ́n mi mọ́ kó ń bi ìsọkúsọ, kó dẹ̀ fọṣẹ́ mi mọ́ kó ń bi kárí mi tayyib àti kágbọ́ mi. So mo ṣe rí fídíò yìí ni in tí ìgbọ́ rárá àti rárá, so ó yẹ mo kàn click ẹ̀. So àmọ́ ìbẹ̀rẹ̀ tí Abdul Baasit Aponle Anabi tó fi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn, mo rí pé ohun tí èèyàn gbọ́dọ̀ fèsì lé lórí ni tó bùkátà sí èsì. So dóòna arákùnrin yìí Abdul Baasit Aponle Anabi yìí Ọlárewájú gbogbo á ti mọ̀, so kò ṣe pé bá oníkéwù kan, so kò ṣe oníkéwù, olórin ni. So Aponle Anabi gbogbo àwọn èèyàn ti mọ̀, so olórin ní ọ́, olórin ìrégbè òun ní gbogbo àwọn èèyàn ti mọ̀. So èyí ṣàfà, so fún délé yìí a gbọ́dọ̀ máa jẹ́ kó mọ ibi tó mọ, a gbọ́dọ̀ máa fẹ́ sí ibi tí level rẹ̀ dé, a gbọ́dọ̀ máa fẹ́ sí. Tó bá ń pe àwọn ìjọ àwọn olórin, ibi tó bá ti ń pe àwọn bíi Sauti Arẹwà, ibi tó bá ti ń pe bíi bó wọ́n ti ń pe àwọn olórin kúkú mọ àwọn olórin, ibi tó bá ti ń pe bí àwọn yes alunakasha, gbogbo àwọn ènìyàn ó yẹ ibi tó bá ti ń pè wọ́n, so ibi tí ó yẹ kí wọ́n ti máa yọjú nù. Àmọ́ pé tó bá ń sọ pé àwọn àfáàdà, ẹ̀yin àfá o ẹ wá o, ẹ̀yin onímímọ̀ ẹ wá o, ibi tó bá ti ń pè wọ́n kò yẹ kí wọ́n kọ́kọ́ yọjú náà, torí èyí ṣàfà o mọ̀ kéwú ẹ̀sìn, o kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò yọ sí o mọ̀ gbà tó kí. So fún délé tó bá wá sọ̀sọ̀kúsọ, a gbọ́dọ̀ jẹ́ kó mọ level rẹ̀, a gbọ́dọ̀ jẹ́ kó mọ ibi tó mọ ipé kìí ṣe irú rẹ̀ ló yẹ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yún jáde. Tó àmọ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí Abdul Baasit sọ. Àkọ́kọ́ náà àwé yìí ó ya aláìmọ̀kan gan, mo máa ń sọ dáadáa ẹ̀dàkọ̀ ẹwọ́n tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ eléyìí náà, gbogbo ẹni tó bá gbọ́rọ̀ tó àwé Aponle Anabi sọ nìsín, oye èyí Abdul Baasit yìí nìsín yóò ti mọ̀ pé irọ́ ni. So àwọn kan ní wọ́n price ọjà tí wọ́n sọ pé bídíà ní ìṣàsálátù, ẹ dákun ibo làwọn ahlu sunna wal jama'a àwa salafiyya, ibo la ti sọ pé ìmọ̀ ṣàsálátù fún Ànábì o bídíà ni, ibo la ti rí? Kàn bá mi wá ọ̀rọ̀ kan wá, ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn, ọ̀rọ̀ àwọn olùmọ̀ súnnà hátà nílẹ̀ Yorùbá, kàn bá mi wá ẹyọ kan wá, ẹnìkan nínú àwọn àfáà súnnà lẹ̀ Yorùbá tó sọ pé ìmọ̀ ṣàsálátù fún Ànábì o bídíà ni. Ká ṣàsálátù fún Ànábì ohun tí Qur'an pàṣẹ nìna. Allah bá yẹ́dà sọ pé ká ṣàsálátù fún Ànábì. So ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima. So ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ ṣe kí ni, ẹ tọrọ ìkẹ́ fún Ànábì sallallahu alayhi wa sallam, ẹ dẹ̀ tọrọ ìgẹ̀ fún lọ́pọ̀lọpọ̀. So ẹni kankan ò tako ká ṣàsálátù fún Ànábì. So kódà nínú iṣẹ́ tó dáa jù, nínú iṣẹ́ tó fi ń lóore jù, nínú iṣẹ́ tó fi ń tóbi jù téèyàn lè ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí, òun náà ni ìṣàsálátù fún Ànábì. So àmọ́ èyí táwa ń sọ ní pé ẹ wá, ẹ jẹ́ ká kọ́ yín kéwú. Ẹ má sọ fún wa pé àwọn kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kọ́ wa bá ṣe máa ṣàsálátù fún Ànábì yàtọ̀ sí bá Ànábì ṣe kọ́ àwọn sàábé rẹ̀. Eléyìí lásọ ipò ti di bídíà. Abdul Baasit ṣùgbọ́n tí mò ń sọ, ṣé mi ò tí máa rìn, mo ti ń rìn jìnnà fún báyìí, oye mo ti gbé jìnnà fún báyìí, mi ò tí sọ̀rọ̀ rárá tí àmọ́ mo ti rí pé mo ti gbé jìnnà sí ọpọlọ rẹ̀. So àní Abdul Baasit ò gbọ́, ẹ má sọ fún wa pé àwọn kan ní 21st century ní wọ́n ẹ̀ṣẹ̀ wá kọ́ wa bá ti ṣàsálátù fún Ànábì. Ó ti ní bá Ànábì ṣe ní ká ṣàsálátù fún, ìtàwà ń sọnù. So ọ̀nà àgbàtẹ́ ní àwọn bàbá tí wọ́n gbé kalẹ̀ pé ká máa fi ṣàsálátù fún Ànábì, a ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bídíà ni, àdádálẹ̀ ni, kò sí inú nànà Ànábì. So ìtàwà ń wínú. So èmi mo ṣe muqaddima tí mo ṣe ní ìsìn mo ṣàsálátù fún Ànábì. So nínú muqaddima mi sallaitu ala nabiyyi, mo ṣàsálátù fún Ànábì nínú muqaddima mi, fa kayfa uharrimu salata ala nabi, bó ní ṣe wá ṣe ìṣàsálátù fún Ànábì, bó ní ṣe wá ṣe léwọ̀, ìsì mọ̀ pẹ̀rọ àmì ló ní súnnà, ibo ni súnnà náà wá idha lam usalli ala nabiyyi alladhi adda'i sunnata wa antasibu li sunnati aw ila sunnati, tí mi ò bá lè ṣàsálátù fún Ànábì. So bó ní ṣe máa pẹ̀rọ àmì ló ní súnnà tó yá sí pé mò ń tẹ̀lé súnnà Ànábì idha lam usalli alayhi, tí mi bá ṣàsálátù fún, ṣó bá làkà ìmú, kò tẹ́ bá làkà ìmú náà.
so odo lásán ni tó nǹkan sọ yẹn ìgbà tí ò sí mà tí ò sí kéwú ńlẹ̀ kò sí ìmọ̀ kankan ńlẹ̀ fún ẹ tó fẹ́ ná so kìí sì ṣàgbórin láwà yìí torí àwa mọ̀ pé tó bá sí pé agbórin ló wà tí wọ́n ti gbé máìkì fún ọ ní ìsìn ló bẹ̀rẹ̀ sí náwó sókè yìí bẹ́ni tó fẹ́ tọrọ bárà ló máa ṣe báyìí ló máa ṣe tọ̀hún bí obìnrin so àmọ́ ìgbà tí ò ti sí kéwú ńlẹ̀ tí ò sẹ́kàn ńlẹ̀ ó gbọ́dọ̀ sọ̀sọ́kùsọ so ó gbọ́dọ̀ wíwíkúwí tí ò bá ti ní tí ó wí ní kókó wallahi yóò máa sọ̀sọ́kùsọ náà ni so kó máa yanu gbàgàrà pé àwọn kan ni wọ́n wá prize tí wọ́n sọ pé ìmọ̀ ṣàṣàlátù fún ànábì bídíà ni àwọn alùsúnnà ò sọ pé ṣàṣàlátù fún ànábì bídíà ni in tá ń sọ ni pé àní àwọn ọ̀nà tí ẹ̀ ń gbà tẹ́ fi sọ pé ẹ̀ fi ṣàṣàlátù fún ànábì ibo ló wà lákọọ́lẹ̀ so ká mọ̀ kójọ lọ́jọ́ Sunday ká kójọ lọ́jọ́ Sunday pé òkè o ọjọ́ kan Sunday rèé o tó yá sí pé òkè ọjọ́ yun ni a máa kí gbá mọ̀ fi ṣàṣàlátù fún ànábì ibo làkọọ́lẹ̀ rẹ̀ wà bídíà ni àdádálẹ̀ ni àwọn àṣàlátù bú mi láwọn àṣàlátù kẹtẹkẹtẹ kan tó yá sí pé àwọn oníbídíà bí àwọn onísúfí oyè tí wọ́n hun tí wọ́n sì fi àwọn ìgbàgbọ́ òfò kan dé tó tún ju wọ́n fi àwọn ìgbàgbọ́ orí ibú kan dé tó yá sí pé yóò tún máa supasíìdì èyí tá nẹ́bí kọ́ àwọn àlùmọ́ rẹ̀ gangan so irú àwọn àṣàlátù bá wọn sọ pé àwọn ò bá yín ṣe àdádálẹ̀ ni kódà mọ́jẹ̀ ń parọ́ tàn àìpẹ́ yìí ń ṣe lecture kan mò ń sì ń retí àwọn Tìjàníyà mò ń retí wọn gẹ́gẹ́ bí assignment tí mo kó fún wọn ipe kí wọ́n wá bá mi sọ̀rọ̀ lórí ìtumọ̀ Salatul Fati láti inú Kashful Ilbasi mo sì ka péjì bẹ̀ fún wọn ipe nínú Kashful Ilbasi péjì báyìí o ìtumọ̀ Salatul Fati tí Ibrahim Niass gbà wá látọ̀dọ̀ Ahmadu Tijani wọn lára dìgbà tí ìnírẹ́ nìkankan kó jáde wá sọ tí mo bá sì fúnra lára mi ká jáde wallahi thumma billah ń gbé ìdájọ́ ipé ẹni tó bá ka Salatul Fati tó dẹ̀ ní ìgbàgbọ́ tí wọ́n fi tú Salatul Fati yàbí lé lórí ń gbé ìdájọ́ pé ó ti di kèfèrí lé lórí so láwọn àgbákò nǹkan tí wọ́n dì lórí àwọn síyàwó sọ̀látù tó sí pé àjòjì ni tó sí pé wọ́n sọ pé káwọn èèyàn máa ṣe fà nẹ́bì yẹn àwọn ìgbàgbọ́ orí ibu táwọn sọ fún yín nìyẹn oye tó bá ṣe sígá mi fi ṣe àsàlátù fún ànábì tó dé ìgbàgbọ́ kan máa ipé òkè ó lọ́lá ju Kùránì lọ o àbíkẹ́ ó lọ́lá ju ìtànàwé sẹ́lẹ̀mù sọ lọ o àbíkẹ́ kìníkẹ̀kìní kan o àbóhun ló lọ́lá ju gbogbo àwọn ìjọsìn lọ gẹ́gẹ́ bí Ahmad Tijani sọ pé Salatul Fati lọ́lá ju gbogbo ìkéyìí ìbádà lọ téèyàn ò bá ti dé àwọn ìgbàgbọ́ ìmọ̀ ò ní pírọ́blẹ́mù ṣe so àmọ́ àwọn àìmọ̀kan táwọn aláìmọ̀kan olódo aṣíwájú àwọn ẹ̀yìn Súfì tí wọ́n kó wọlé lórúkọ pé ìfẹ́ ànábì làwọn sọ pé rárá bídíà ni àdádálẹ̀ ni ìlànà òfò ni káwọn èèyàn má dé díẹ̀ á sì máa wí inú rẹ̀ ò bá bàjẹ́ so inú rẹ̀ ò bá máa dùn àwọn ní pírọ́blẹ́mù pẹ̀lú yẹn tí wá ní pé kásá ti ṣe kíni ká ti ṣàlàyé fáwọn èèyàn pé in tí wọ́n gbé wá yóò lórúkọ ẹ̀sìn yóò ìlànà bú ni o kìí ṣe gbàgbọ́ mùsùlùmí ló bá parí tá sì ka tíra fáwọn èèyàn kìí ṣe kákan máa tọjọ́ wẹ́wẹ́ lórí ìranù àti ìrégbè àbí kẹ́ẹ̀ká wá máa sọ̀rọ̀ orin sọ àwòrán ìwúwo àwọn èdè yẹn gbogbo àpọ́nlé ànábì ó yá tẹ̀síwájú. Ọkùnrin dọ̀lá láti fi náà ẹkùn ìdẹ́ fún wọn ní sọ́ọ̀tì ẹkùn ìdẹ́ fún kọ̀ríwù ẹkùn ìdẹ́ fún kìíní ẹni kí wọ́n mọ̀ sí àsàlátù mọ́ mọ́ṣúmọ́ àníkan máa wá. Ẹ gbọ́ ó sọ pé ẹ pínná fún wọn ní kọ̀ríbù ẹ pínná fún wọn ní nasfati nkankan ẹni kí wọ́n má ṣàṣàlátù mọ́ dákun ìrẹ́ àpínlẹ̀ ànábì sọ àkójọ ọbọ ni wọ́n ti máa ń ṣàṣàlátù fún ànábì tó yá sí wípé oye ọjọ́ kan pàtó ni wọ́n wà fi sí pé òkè ọjọ́ báyò láàmà lọ fi ṣàṣàlátù fún ànábì sọ àkójọ náà tó yá sí pé àwọn sàábé wọ́n panupọ̀ láàrin ara wọn tó yá sí pé wọ́n sọ pé tọ̀ ìjọba ìlà ń lọ láti lọ ṣàṣàlátù fún ànábì o àṣàlátù wọn náà wọ́n ṣe ń bí àwọn bí tó sọ yìí tèbí kí wọ́n mọ́ ka Salatul Fati náà ni so kọ́ má lákòólé kan ẹ̀sìn kọ́ má lákòólé kan ìgbàgbọ́ kọ́ má lákòólé kan tawhid kọ́ má lákòólé kan àkídà tó yanjú so ó rómi náà nínú àwọn ẹni tó dákọ̀ yìí náà ní ìsìn ẹ̀sìn oyé so bó sọ̀rọ̀ jáde ó máa béèrè pé ṣé mùsùlùmí sì lélẹ̀ yìí sì ń lọ sí àwọn àsàlátù tó dákọ̀ yìí ń lọ sí nọ́sfàtọ̀ ọ̀hún ń lọ sí kọ̀ríbọ̀ ọ̀hún àmọ́ tó bá sọ̀rọ̀ jáde lẹ́nu bá ó sì máa béèrè pé ṣé mùsùlùmí sì lẹ́ni yìí kù à ǹjẹ́ mùsùlùmí ni ṣé àsàlátù tó yá sí pé wọ́n pàpù mọ́ra pé àsàlátù tó ń sọ pé àwọn lọ tó yá sí pé wọ́n àmọ́ bọ́n ṣe lè wẹ̀ jẹ́nàbà wọ́n àmọ́ bọ́n ṣe lè kírun yanjú wọ́n àmọ́ bọ́n ṣe lè ṣàlọ̀wàlá yanjú ẹlòmí sì ti lò tó bí 10 years ń bẹ̀ wọ̀lẹ̀ yáàzù bèèlà ibi wọ́n ti ń ṣerú ẹ̀ so eléyìn ṣàsàlátù ìrégbè ni wọ́n bá káàkiri
tó bá fẹ́ ṣàṣàlátù fún Anabi kán lọ kọ́ ń pa ẹ̀sìn Anabi kán sì mọ bọ́n ṣe ń ṣàṣàlátù fún Anabi kẹ́ ṣe gbogbo àwọn àpèmọ́ra tó ń pàpèmọ́ra yẹn. So ó wá jáde òun sọ̀sọ̀kúsọ pẹ̀lú àìmọ̀kan ó wá rò pé bá kéwú lò ń ná. Èmi ti sọ ní pé ò mọ nǹkan kan pa ẹ̀sìn Allah bẹ́ẹ̀dà. So òdo kún orí rẹ̀ gan, àìmọ̀kan ó kún agbárí rẹ̀ gan. àbí á ní kọ̀ ní kí wọ́n máa wá ẹ̀sọ́ igbó ti já ní yóò dá. Bẹ́ẹ̀ ni èmi ò tẹ̀ tí gbọ́rọ̀ yìí ná, bí mo ṣe ń play rẹ̀ tí gbogbo yín gbọ́ náà ni à ń gbọ́ yìí, torí mo mọ̀ pé kò ní ṣe kéwù kan ló nà ń bẹ̀, kò bùkátà sí eléyìí, ò bùkátà sí kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa jókòó ka tírà fún oye àwọn àfáà rẹ̀ gan kò bùkátà sí káyẹ̀ṣẹ̀ máa jókòó ka tírà fún wọn. So wọ́n tẹ̀ ò bùkátà sí káyẹ̀ṣẹ̀ máa sọ pé a fẹ́ jókòó ka tírà nǹkan kan bẹ́ẹ̀. Ó sọ pé Tìjàníyà ò dá, bẹ́ẹ̀ ni Tìjàníyà ẹ̀sìn ẹbọ ni, àsápamọ́ sọ gbogbo bí láti máa ń sọ, kò síbi tá a wà táyì ti sọ pé Tìjàníyà yìí iṣẹ́ o ẹ̀sìn ẹbọ ni, ẹbọ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ìrẹ́ àpọ́nlé Anabi Abdul Baasit Ọlárewájú, tó bá fẹ́ sọ fún mi pé Tìjàníyà yìí ṣẹbọ nínú Kashiful Ilbas ń bí, má jẹ́ ń fún ọ níṣẹ́ ṣe jù oye, torí ìwọ́n tẹ̀ ò kéwú ò yọ, ẹ̀kọ́ ò yọ. Mo kàn fẹ́ fún ọ lásàmẹ́ǹtì kékeré nípa Tìjàníyà láti inú Kashiful Ilbas ń bí. Mo ti ní káwọn Tìjàníyà wá ka ìtumọ̀ Salatul Fati fún mi tí ń bẹ nínú Kashiful Ilbas ń bí, jẹ́ ń fi hàn. So nínú Kashiful Ilbas ń bí báyìí oye, Kashiful Ilbas tírà àwọn Tìjàníyà ni. Abdul Baasit ní page 224, page 234 sorry, page 234 ní mo ní káwọn Tìjàníyà kí wọ́n wá ka ìtumọ̀ Salatul Fati tí Ibrahim Yasi gbà wá látọ̀dọ̀ Ahmadu Tijani sínú tírà yìí, ní kí wọ́n wá sọ ìtumọ̀ rẹ̀. Àlàyé Salatul Fati, àwọn ìtumọ̀ Salatul Fati ni wọ́n ní Ahmadu Tijani ṣe kíni ló tú yìí. Èmi ò fẹ́ tú fúnra mi, ní mo ní káwọn Tìjàníyà kí wọ́n wá tú fún gbogbo ayé ká gbọ́, èyí tí wọ́n bá bí dá nínú wọn. So bí wọ́n ló bá sì ràn wọ́n lọ́wọ́ ni kó wá ràn wọ́n lọ́wọ́. Ìtumọ̀ Salatul Fati yìí oye, ìtumọ̀ Salatul Fati tí Ibrahim Yasi gbà wá ipá Ahmadu Tijani tú yìí nínú Kashiful Ilbas yìí, ní èyíkéyìí tí wọ́n bá bí dá tó bá tó bẹ̀ tẹ́mi rẹ̀ bá gbé nínú àwọn Tìjàníyà oye, ní mo ní kí wọ́n ṣe fídíò kí wọ́n wá tú sí gbogbo ayé, kí wọ́n tú kíní yìí sí gbogbo ayé. Wallahi wọn bí wọn dá, wọn tó bẹ̀ kí wọ́n tú. ẹ̀sìn ẹbọ lẹ́sìn yẹn. So Salatul Fati yún gangan tó ń pàpè mọ́ra ipá àwọn fi ń ṣàṣàlátù fún Anabi ẹbọ ni. So tó rẹ̀ mo ṣe sọ pé ń padà ṣe lecture tí ó gbóná lórí Salatul Fati tó yà sí pé ń gbé ìdájọ́ pé ẹni tó bá fi lè ṣe tó ní ìgbàgbọ́ tí wọ́n fi dé mọ́lẹ̀ kafara billah, ó di kèfèrí, ó ti ṣe kèfèrí pẹ̀lú Allah bẹ́ẹ̀dà. àwọn ìgbàgbọ́ orí búmà ni wọ́n dì má Salatul Fati yìí fa. Wallahi Allahumma tí wọ́n fi bẹ̀rẹ̀ Salatul Fati yìí tẹ́ bá mọ̀ tí wọ́n ń tú sí wallahi ẹ bọ́ burúkú ni ẹ̀sìn yẹn. So àwọn ò ní sọ̀rọ̀ lórí ìjọ kankan pẹ̀lú ìfẹ́ nù, àwa máa ń ka tírà ní oròpó ní làwọn kọ́ ní ìrẹ́ Abdul Baasit àwọ̀ kọ́ ní àwọ̀ ráyè ká máa jù dí bí obìnrin dáadáa ráwọ́mú kìí ṣe táwa ń bá kí nìyẹn kó lọ jókòó jẹ́. So tó bá gbé máìkì fún pé kó sọ̀rọ̀ ń pa ẹ̀sìn sọ fún pé rárá o, so ẹrù àgbà ni ọmọdé ò gbọ́dọ̀ tẹ́rí sí. So oye àmọ́ tó bá ti di bí orin ìrégbè tó nǹkan tí wọ́n bá gbé máìkì fún gan, o lè máa bá wọn dùn kó mọ́ bá wọn wọ̀dí mú lórí ẹ̀ pé nígbẹ̀yìn tí mo mọ̀ jẹ fún mi ni o lè máa ṣe lẹ́yìn. Bọ́ tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn má dá sí, má sọ nǹkan kan torí o mọ̀. So o mọ̀ àwọn tírà Tìjàníyà ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi yìí. So tírà Tìjàníyà ní ń bẹ ń bí tó ń wò yìí, ṣe kìí ṣe gbogbo ìta tún ní ní o. So àwọn kan nínú tírà Tìjàníyà ló ń wò yìí. So kí wọ́n kan wá jókòó kó wá dó síbẹ̀ yún onírègbè ìranù kó wá máa sọ pé wọ́n ní Tìjàníyà ò dá ẹ̀ tá bá sọ ń kọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ la fi ń wì náà. So tẹ́mì rẹ̀ bá gbé o lè jáde wá fún wọn kó wá kú fún wọn náà. So o lè jáde wá fún wọn kó wá ṣe kíni kó wá táyà sí fún wọn náà. Táwọn ò bá ṣe kíni, táwọn ò bá lè táyà sí táwọn ò bá lè tẹpẹrẹ àyà sí, wọ́n lè wá tẹpẹrẹ àyà sí fún wọn ò sì tó bẹ́ẹ̀ kí ó mélòó lókè tó fẹ́ fi tẹpẹrẹ àyà sí. Àwọn sọ̀rọ̀ wọn sọ pé wọ́n ní Tìjàníyà ò dá, kò dá. Ó ti ẹ̀ta wípé kò dá yún. So gbólóhùn yẹn ó ń bà mí, ó ń dùn mí. Oye wọ́n sọ pé Tìjàníyà ìlànà orí ibú ni. Ó gẹ́tẹ̀ báwọn. Torí èèyàn ò ní ṣe Tìjàníyà kó mọ́ sórí ibú ayáta ọ̀run tó bá fi lè kú sórí ẹ̀. Tìjàníyà ẹ̀sìn ẹbọ ni. So ẹ̀sìn ẹbọ tẹ́yẹ́nyẹ́.
mo sì ń sọ gbogbo gbà mo máa ń wí kò síbi tí mo dé tí mi ò ti wí mi ò sí Nàìjíríà gan mo sọ mo wà Nàìjíríà mo sọ so problem ẹnikẹ́ni nìyẹn so in sì tún pààrà rẹ̀ dáadáa sí ẹni tí Tìjàníyà ẹ̀sìn ẹbọ ni oye ẹ̀sìn ẹbọ ni Tìjàníyà àyíbẹ́ni kankan fi ṣeré kò sẹ́ni ẹ̀kan tó lè gbà lẹ́nu wa kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ torí ohun tó kàn lè fi gbà lẹ́nu wa ní pé tó bá lè wá ka tírà yìí fún wa tó bá lè wá sọ wọn gbókè ohun tí ń bẹ nínú àwọn tírà yìí ta sọ pé wọ́n pèpè sí tó jẹ́ ẹbọ lórúkọ Tìjàníyà lórúkọ pé ìsìláàmù ni wọ́n fẹ́ fi ṣe àbí tó bá lè wá prove fún wa pé ìsìláàmù ni òun ló kù kò sí bó ṣe fẹ́ ṣe so kò sí bó ṣe fẹ́ ṣe náà ìgbà tí èṣe pé bóyá rọ́bọ̀tì ló fẹ́ wá bá sọ̀rọ̀ àwa alhamdulillah àwa fojú tó tírà dé àdúgbò fà lọ́bà dẹ́dà kóyé àwa sọ pé Tìjàníyà ẹbọ ni èèyàn wá ń ka ọlá ó jẹ́ tún rí omi ìta sọ àti sọ èyí tó jù báyẹn lọ nínú ọ̀rọ̀ nípa Tìjàníyà àti sọ èyí tó jù bẹ́ẹ̀ lọ Abdul Baasit so lọ tún àwọn fídíò wa wò ó ṣàǹfààní bẹ́ẹ̀ yóò wúlò fún ẹ dáadáa nípa Tìjàníyà oye bẹ́ẹ̀ ni o Kọ̀dìríyà gan náà ẹ̀sìn ẹbọ ni mò ń sì sọ ẹ̀sìn ẹbọ ni Kọ̀dìríyà gan náà ó kó ẹbọ sínú tó pọ̀ gan bíbà so èyí tó súnmọ́ jù tó lè fojú ara rẹ̀ rí táàtẹ̀ ní wulẹ̀ sọ fún òun náà ní pé kí wọ́n máa lọ sí ìdìsáré lọ tọrọ oye yàtọ̀ sí lẹ́yìn tó tún súnmọ́ jù tó já sí pé ó ti fi tí ara rẹ̀ gbọ́ òun náà níbi kí wọ́n máa pe Abdul Qadir Jilani rahimahullah kálọ̀bẹ̀ẹ́dà kó bá ní kẹ́ bàbá kó bá ní kẹ́ àfà súnnà ní òun kò ní kankan ṣe pẹ̀lú àwọn Kọ̀dìríyà àmọ́ àwọn Kọ̀dìríyà wọ́n ń pe òkú so eléyìn ó ti fi tí ara rẹ̀ gbọ́ pé wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń pe Abdul Qadir Jilani ẹbọ náà ni so kìí ṣe Islamu kí ló tún kù mọ́ so kí ló tún kù ẹbọ náà ni Kọ̀dìríyà náà ẹbọ náà wọ́n ń ṣe náà wọ́n ń pe Abdul Qadir Jilani so bàbá ọ̀tẹ́ yìí tó jẹ́ bí ìkànnù wọn ò gbọ́ láìpẹ́ yìí àbí ń jó ní tí bàbá ọ̀tẹ́ ń pe Abdul Qadir Jilani wà ti fa alayya ya maula rutabil aliyya so tó tún kọ́ débi pé wọ́n sọ pé wahmini maitan wa hayya ipé Abdul Qadir Jilani kó kónà òun lọ́wọ́ so Abdul Qadir Jilani tó yá sí pé ó ní kápá lórí gbogbo pò waliyadhu billah shirkun azim so Abdul Qadir Jilani kó ṣe kí ni kó dáàbòbò òun bàbá ọ̀tẹ́ so òun wà láyé òun ò sí láyé Abdul Qadir Jilani kó dáàbòbò òun bèèrè lọ́wọ́ bàbá ọ̀tẹ́ pé ta ní dáàbòbò Abdul Qadir Jilani nínú sàárè Abdul Qadir Jilani ní dáàbòbò ara rẹ̀ hadha shirkun azim ya rajul so ẹbọ lélẹ́yìí so a fi bá ní àkàn ṣeré orí wa máa ń gbóná tó bá ti di bí páwọn èèyàn ṣe kí ni wọ́n ń pe ẹbọ ní Islam fáwọn èèyàn yóò gbóná tààrà ìgbẹ́ ń gbẹ́tọ̀ alọ́bẹ̀ẹ́dà fún àwọn ẹ̀dá rẹ̀ kò sí nǹkan kan tẹ́ wá lè sọ tó lè yọ́kù lẹ́nu wa ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹbọ ní Kọ̀dìríyà àti Tìjàníyà yẹn so kódà so kò bẹ́ẹ̀ sí tọ̀ríkọ̀ kan nínú turku sofiya al-mu'asira illa wa fiha shirk àfikọ́ yá sí pé ẹbọ tó lá ẹbọ burúkú súfí gan fún aláàrẹ kó ẹbọ sínú náà kí là ń tẹ́ ń sọ so àyẹ̀ṣẹ̀ fẹ́ máa bọ́ fàágùn ní ká máa sọ pé Tìjàníyà súfí gangan fún aláàrẹ ẹbọ ń bẹ nínú rẹ̀ tààrà ṣebí nínú tíra àwọn súfí ló wà nínú lawakihul anwar fi tabaqatil akhyar oye bí mo ṣe ń dákọ̀ àwọn tíra fún ẹni ìsìn bí pé mò ń wé sí táìmù ara mi nítorí ó lè lọ ká so torí tó bá ju máìkì yìí lẹ ní ìsìn ó lọ máa kọ orin tó fẹ́ ṣe kí ni tó fẹ́ gbé jáde next in tó yẹ kó fi lọ mójútó tíra tá ń dákọ̀ fún nísìn ó ní lọ ṣe àìjẹ́bẹ̀ ìbá máa ṣe kí ni ìbá máa tọ́ọ̀bọ̀ tíra dáadáa fún nínú lawakihul anwar fi tabaqatil akhyar ti Ash'arani tí wọ́n ń pè ní at-tabaqatul kubra inú rẹ̀ ló ti pìtàn nú àwọn ṣéwù kan ó sọ̀rọ̀ ń pa àwọn ṣéwù súfì kan ń sọ àwọn kàrámà tí wọ́n ní so ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súfì wá síbẹ̀ tí ń dákọ̀ àwọn kàrámà wọn tí ń dákọ̀ àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn kàrámà tí wọ́n ó wá débi tó ti fẹ́ sọ̀rọ̀ nípa arákùnrin kan tó ń pè ní Sheikh Muhammad al-Hadari ìkannú àwọn àfáà rẹ̀ oye ìgbà tí ó sọ kàrámà tí Muhammad Hadari ní ó mọ́ tó kà sínú kàrámà rẹ̀ ní ipò ṣe ó ní ó lọ kí àwọn aráàlú kan lọ́jọ́ kan ìgbà tó débẹ̀ ó bá jẹ́ ọjọ́ jímà wọ́n bá ní kó ṣe kútúbà fáwọn ó bá gorí mímbàrí lẹ́yìn ìgbà tó ṣe alhamdulillah tán tó ṣe ìfàlọ́bẹ̀ẹ́dà tán ó gbọ́n tó sọ next ni ó ní wa ashhadu an la ilaha lakum illa iblis alayhi salam ipò òun jẹ́rìí pé kò sí nǹkan náà tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn fẹ́yìn tí mo ṣe kútúbà fún yìí tó tayọ ṣaitan iblis
kíkẹ́ Allah bá ẹ̀dà kó mọ̀ bá àwọn ẹni tí wọ́n ń bẹ̀m̀bẹ̀ wọ́n bá sọ pé kafarta ó ti di kèfèrí bó ṣe fa ìdáyọ́ sí wọn ni pé mo di kèfèrí ń bo kò yé yín ni ọmọdé súfì kan bẹ nílẹ̀ Yorùbá ọmọ kékeré Tìjàní kan báyìí ó yí ń bẹ nílẹ̀ Yorùbá tó já sí pé ó wá sọ ọ̀rọ̀ tó já sí pé ó mọ̀ jẹ́ misdaku fún ọ̀rọ̀ tí ń bẹ nínú tíra Sha'rani yìí ó yí kí lọ́rọ̀ tó sọ ó sọ pé tẹ́rbíyà ò yẹ ni tí ń sọ pé la'natullahi fún Shaitan àbí Iblis ipe tẹ́rbíyà ò yé ni manaka ipe tí tẹ́rbíyà bá yé dáadáa kò ní lo la'natullahi fún Iblis Iblis tó já sí pé Allah bá ẹ̀dá láàánà rẹ̀ nínú Qur'an so Allah bá ẹ̀dá láàánà rẹ̀ fa ọmọdé yìí sì sọ pé rárá tẹ́rbíyà ò yẹ ni tó bá sọ pé la'natullahi fún Iblis ni so kó lè bá mọ̀ pé ẹ̀sìn ẹbọ gan ni súfì yẹn kó sínú so àwa máa sọ̀rọ̀ ìmọ̀ ìwọ́ wa máa sọ kẹtẹkẹtẹ wọ́n wa máa sọ rí dèrèdè eléyìí jọ orin kíkọ ni kí ní dààmú arákùnrin yìí gan náà lọ́fà rẹ̀ balẹ̀ kó lọ máa mójútó ní rẹ̀ okú ti powó ń bẹ̀ dáadáa lọ máa gbádùn àwọn mìdìmìdì tó ń jẹ ń bẹ̀ oye má sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn oye tó bá ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn má fọwọ́ bojú má dá sí o mọ̀ kankan pa rẹ̀ ẹrù rẹ̀ kọ́ abẹ́ẹ̀rí nǹkan ẹgbẹ́ àwọn kan tí wọ́n tún ṣe bọ́lá alexa bandiya kíní kankan kan ó yá ẹgbà yín lọ fá ẹgbà tó kọjú sí ayín ẹláwọn kan láàlì súnà àwọn kan tẹ̀wùlígù ẹláwọn kan sáláfí ẹláwọn kan tàdọ́múnù ẹgbẹ́ àwọn kan sí 1990 ẹgbẹ́ àwọn kan sí kíní kan pé TMC làwọn kan kálukú wa kọjú síra wọn àwọn ń bára wa jà tó bá sì ní sọ́fà sílẹ̀ yìí ẹ̀ látàsí ìran Kùránì. ẹ gbọ́ ó dákọ̀ tẹ̀blígì wọ́n iṣẹ́ alùsúnnà oye wọ́n iṣẹ́ alùsúnnà oye tọ́ àwọn ẹgbẹ́ tó dẹ̀ dákan ẹ̀rí tàdámúnù kankan bẹ́ẹ̀ so iṣẹ́ wọn tí wọ́n ń ṣe kìí ṣe iṣẹ́ súnnà wọ́n ń ṣe so àwọn tí wọ́n ń bẹ nílùú wo yùn ṣe in tí wọ́n ń ṣe yẹn jọ súnnà àwọn tí wọ́n ń bẹ nílùú wo yẹn ṣe in tí wọ́n ń ṣe yẹn jọ súnnà kò jọ súnnà náà súnnà kọ́ làwọn èèyàn ń gbé káàkiri so kúnà súnnà kọ́ ni wọ́n ń ṣe so kò yìí sí in tí wọ́n ń pè ní Salafi 1990 tó bá tó bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n pèpè pé Salafi 1990 ń bẹ ní kí wọ́n wá tún sọ again kí wọ́n wá máa repeat ẹ̀ àwọn náà mọ̀ ń ta fojú wọn rí ńgbà tí wọ́n dán o so ara wọn ò gbádùn wọn àlàáfíà àwọn náà mọ̀ bí tára wọn kù sí torí ohun tí wọ́n claim wípé Salafi 1990 yẹn ń ṣe àwọn gan náà ń padà wọ́n ń pèpè lọ sí ìdẹ̀gbà tí wọ́n rí pé n táwọn sọ yẹn yóò dá fìtínà lẹ̀ àwọn náà mọ̀ irú n táwọn sọ yẹn tí ó dá sí wọn lágbádá wọ́n mọ̀ tí ó dá sí wọn lágbádá so àwọn náà padà wọ́n ń padà sí ohun tí wọ́n claim wípé ìgbàgbọ́ Salafi 1990 rí tó rẹ̀ já sí pé ìgbàgbọ́ Islam nífà oye so ìgbàgbọ́ Islam nífà ó wá ń sọ kẹtẹkẹtàn wọ́n sọ rí tó bá sọ pé àṣàsí ṣe ó yẹ kásàsí ràn wọ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ súfí ṣe bẹ́ẹ̀ láṣìírí lọ́dọ̀ láṣìírí tẹ́lẹ̀ fi dàbò bọ́ ara yín tásàsí òfin níran àṣàsí ràn yín náà ó ti dá báwọn ogun ẹ̀sìn lẹ́sàpá mọ́sábẹ́ ẹ̀pẹ́ ìjà àbí ogun ẹ̀sìn gẹ́gẹ́ ti wá dé báyìí nísìnyí àwọn tí ò mọ́ lọ́mọ ànẹ́bì wọ́n ti bọ́ ọ̀tà báyìí wọ́n ní ànẹ́bì yí pátákópa wọ́n ní ànẹ́bì bá ọmọ. tọ́yì ìkànnù àwọn ọmọ ìyá wa àwọn bàbá wa wọ́n bi mí léèrè nínú lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ní comment section ní message ń sìn pé ṣé ohun tí mò ń sọ ni pé Salatul Fati dá so Sheikh are you saying Salatul Fati is okay without strings attached ìpè ṣé mò ń sọ pé Salatul Fati dá ní lálẹ́ ìjà sí pé wọ́n fi àwọn ìgbàgbọ́ òfòkun ìyìn sọ pé ó dá o oye ìyìn sọ pé Salatul Fati dá o so Salatul Fati gẹ́gẹ́ fún ara rẹ̀ kò dá nítorí àwọn in tí wọ́n pinlẹ̀ rẹ̀ lé lórí nǹkan kí nǹkan ni so wọ́n sọ pé wáyí ni látọ̀dọ̀ Allah ipe Salatul Fati ipe ọ̀rọ̀ Ọlọ́run ọba ni Allah bẹ́ẹ̀dá ló sọ kalẹ̀ oye so Salatul Fati ò dá rárá àti rárá so láti ilẹ̀ náà ni wọ́n ti fi ìgbàgbọ́ òfò fi pinlẹ̀ Salatul Fati yun so fún délé ìkéṣe tí mùsùlùmí lè máa ṣe so kéṣe gbogbo àwọn táǹtà àti sọ ní pé kéṣe gbogbo àwọn táǹtà sọ ní pé rárá o tó bá sí ìgbàgbọ́ ẹ̀ ń bẹ̀ bọ́yàn lè máa ṣe rárá o Salatul Fati taba'an kò dá rárá àti rárá nǹkan bú ni so ẹrù èṣù ni tí mùsùlùmí ò gbọdọ̀ bá wọn dédé ẹ̀ ibi tí wọ́n bá ti ń dì í ó yẹ kí mùsùlùmí ṣe kí ni kó tu àbíkẹ́ tí ò bá lè tu kó sì fi wọ́n lẹ̀ kí wọ́n máa di nǹkan yún léra wọn lórí oye tọ́ ó wá sọ pé àwọn kan sọ pé ànábì jí pátápupa tọ́ tí wọ́n bá sọ pé ànábì jí pátápupa ṣé àwọn rédèrèdè àtàìmọ̀ kan tó ń ṣe ìlú ẹ kó fi dìfẹ́ndì ànábì ni àbí kó jáde kó wá ṣe kí ni kó wá kéwú kó jáde kó wá ṣe kíni kó wá fi ìmọ̀ ìgbà tó kéwú ẹ̀sìn o má bó ṣe lè defend ànábì tó ń pàpè mọ́ra ipò fẹ́ràn wọ́n sì ń pè ọ́ ní àpọ́nlé ànábì ká ló bá jẹ́ àpọ́nlé ànábì lóòótọ́ ni ìrẹ́ Abdul Baasit ṣùgbọ́n ẹ kó prúfù pàpọ́nlé ànábì ni ẹ kó tiẹ̀ kó tíra síwájú kó prúfù ìmọ̀ àmọ́ ńgbà tó mọ̀
ìgbà tó mọ̀ òkè o má kò yọ wọ́n sì ń pè ọlápọ̀nlé ànábì ẹ̀rákùnrin bo ni àpọ́nlé ànábì wà lára ilé ìbáyìí nìsín so àwọn kan sọ pé ànábì jí padà pupa òkè ṣé ìrégbè tó ń sọ yìí nìsín òun wá ní dìfẹ́ǹsì tó fẹ́ fi ṣe fún ànábì tó ń attribute ara rẹ̀ mọ́ tàbí kó ìmọ̀ síta olódò ọmọ so ṣé eléyìí ni dìfẹ́ǹsì tó yẹ kó ṣe fún ànábì wọ́n lá ànábì jí padà pupa nǹkan okay this is your defense to that so defense ẹ̀rí fún tí wọ́n sọ yẹn eléyìí ni ló máa pè ní defense báyìí àbí wallahi aláìmọ̀kan ni ẹ wò mọ̀ nǹkankan nǹkan sì ń ṣe ẹ́ ká ló bá mọ̀ abẹ́ẹ̀rí nǹkan so àwáwí lásán wọ́n lá ànábì jí padà pupa eléyìí wá ní defense tó yẹ kó ṣe eléyìí ni ọ̀rọ̀ ìmọ̀ tó yẹ kó ná ṣe bóyá kó tiẹ̀ kó ti hadithi tí wọ́n ń kílèmù yẹn kó dẹ̀ ṣe kíní kó dẹ̀ gbìyànjú ṣe tahlilu ẹ̀ kó gbìyànjú túká kó gbìyànjú fẹ́ ojú rẹ̀ pẹ̀lú ìmọ̀ àmọ́ngbà tó mọ̀ so ó ní nǹkan kan nínú ìmọ̀ bó ló ṣe fẹ́ ṣe ìgbà tí èṣe orin kíkọ so ká ní ọlọ́run mà jẹ́ rọ́wọ́ mú gèǹgé ká lélẹ́yìn ní ìsìn ó máa ń ṣe dáadáa ó mẹ́lẹ́yìn ṣe dáadáa àmọ́ngbà tó yá sí pé kò sí kéwú ńlẹ̀ ó máa sọ rédèrèdè náà ni wọ́n lá Ànábì jí padà ṣọ́ ayẹ kó túnmọ̀ wá sọ ó yẹ kó wá bó ṣe defend ẹ̀ ní so torí kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ so kò síbi kankan tó ti lákọọ́lẹ̀ ìpá náà sọlẹ̀ mú jí pátá pupa ó yé àmọ́ bó ló ṣe fẹ́ ṣàlàyé kéwú bó ló ṣe fẹ́ ṣàlàyé ìmọ̀ ìgbà tó yá sí pé gbogbo ọjọ́ ayé rẹ̀ ó fi mójútó orin ni orin kíkọ ló fi gbájúmọ́ so ó fi wẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó lè defend ẹ̀ oye àwọn òsì máa sọ eléyìí nítorí pé bóyá àwọn ṣe kíni àwọn ń dìfẹ́ndì nǹkan yẹn àbá ń dìfẹ́ndì àwọn expose àìmọ̀kan àwọn kíni àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yẹn so àmọ́ tìtorí ẹ̀ka mọ́ fi sọ̀rọ̀ sẹ́ bọ́n nítorí pé o ní mà ti ṣe dìfẹ́ǹsì fún nǹkan yẹn ó tún wá ń sọ ìsọkúsọ lórí àìmọ̀kan tí ń bẹ lára rẹ àtòdó tí ń bẹ lára rẹ torí ẹ̀ là ṣe ń fún ọ nírò èsì yẹn oye torí ẹ̀ là ṣe ń ṣe kíni là ṣe ń fọrọ èsì yẹn fún ẹ ó yẹ báyẹn. ọmọ Jésù wọ́n ní Ànábì yìí wọ́n tún sọ fún Ànábì báyàn wọ́n ní Ànábì mọ́ kú sùn wọ́n wọ́n dájú Ànábì wọ́n wọ́n ń yàkàyàkà Allah wọ́n ń yàkàyàkà Muhammad ó yá ọjà ti bọ́ọ̀sì mọ́ ní lọ́wọ́ báyìí tẹ́ ẹ̀gbọ́n wá sọ̀rọ̀ to hell with you and your generation. ẹgbọ́n so to hell with them and their generation then what will now happen to you olódò ọmọ so ẹ̀mí tí wọ́n náà gbé ó ti ẹ̀mọ̀ ipẹ́ akájú rẹ̀ Allahu Akbar alhamdulillah ẹ̀yìn náà ti ẹ̀mọ̀ wọ́n ti àwọn ahlu sunna wal jama'a lillahi alhamd adúgbẹ́ fàlọ́bẹ̀ ẹ̀dà so mọ̀ wọ́n ti àwọn ahlu sunna ó dábáhùn so tẹ́ bá sì rí dáadáa ẹmọ ẹwà nẹ́ẹ̀sìn wá fa so ọ̀rọ̀ tí ma ń lọ yìí fa ní àwọn ọ̀rọ̀ tí ń lọ yìí tẹ́ bá wò dáadáa so lẹ́ni tó bá ṣe kíni tó bá láríwòye tó wo bí ṣe ń lọ oye ẹ rí pé àwọn oníbídé àyùn àwọn alùsúnnà ni wọ́n ń ṣe kí ni wọ́n ń tì sí so àwọn alùsúnnà ni wọ́n ṣe kí ni àwọn alùsúnnà ni wọ́n ṣe kí ni wọ́n ń dọ́gbọ́n fẹ́ máa tì sí nítorí kò sí ìmọ̀ lọ́dọ̀ wọn ìgbà tí wọ́n ní ìkìláàsù lórí tí wọ́n wà lórí ẹ̀ wọ́n ní ìkìláàsù pẹ̀lú tí wọ́n ń ṣe náà so àwa gan lórí àlẹ́ kí ni ṣe tùtù yìí ṣe bí àwọn ọmọ aláìmọ̀kan tó máa ń ṣépè fún wa yẹn àwọn ọmọ tó máa ń ṣépè fún wa yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń wá sínú DM wọn tó máa sọ pé go and face these celebo people na go and face these celebo people na ẹ ti ẹ̀ mọ wọ́ọ̀tì wa so ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé akájú rẹ̀ oye alábòsí ni so ó wá ń sọ ní ìsìn pé tá a bá sọ nǹkan kan to hell with us then ibo ni wọ́n wà lọ to hell with you to where Abdul Baasit so ó ti ẹ̀ mọ́ ó máa ń fa níwá ó mọ̀ pé àwọn alùsúnnà wọ́n kún ìmọ̀ kún ara wọn ó dáa fún yín báwọn bẹ́ẹ̀ ṣe máa túra yín láṣìírí nù tọ́ ẹ̀yin èèyàn ẹ máa wò ó so Abdul Baasit Aponle Anabi ó ń sọ pé táwọn alùsúnnà ò bá sọ̀rọ̀ to hell with them àwọn alùsúnnà sì ti sọ̀rọ̀ dáadáa o so àwọn alùsúnnà wọ́n ti sọ̀rọ̀ dáadáa o wọ́n sì tún sọ̀rọ̀ dáadáa o oye torí ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà aláwà wà fún so àwọn ò retí pé kẹ́nìkan ẹ̀ṣẹ̀ wá sọ fún wa pé ká lọ fèsì fáwọn ẹlẹ́bọ ká tó lè fèsì fún wọn wallah kìí ṣùgbọ́n ẹnìkan ní ẹ̀ṣẹ̀ sọ wá pé àwa máa ń wò pé òkè tásìkò kan bá tó tá fèsì lórí ẹ̀ á fèsì lórí ẹ̀ irrespective of the condition torí ẹ̀ mo ṣe ń sọ pé èsì tá ń fọ̀ fáwọn ẹlẹ́bọ yìí àtàwọn kèfèrí yìí bá wallahi mo fi allọ́bẹ̀ẹ́dà mo fi búra la ujamilu fihi ahadan min ahlil bid'ah ìyìn ní ṣe mujamala lórí rẹ̀ pẹ̀lú ẹni kankan náà àwọn oníbídà
wallahi kuntu ma'akum ala haddin, mo wà pẹ̀lú ẹ̀yin oníbídà lórí ọ̀gùn kan, wa ala al-mushrikina ala haddin, so bẹ́ẹ̀dẹ̀ ni mo wà wa ma'al mushrikina ala haddin, mo dẹ̀ wà pẹ̀lú àwọn ẹlẹ́bọ lórí ọ̀gùn kan. So oye torí ohun tó pọ̀lọpọ̀ yín rò ní pé ńgbàtà tí wọ́n fèsì fáwọn ẹlẹ́bọ nujamilukum, a ṣe mujamala pẹ̀lú yín, kalla thumma alfu kalla, dáwà wa ò rí bẹ́ẹ̀. So a ní dáwà tá ń ṣe lórí ẹ̀yin oníbídíà, ó sì pàtàkì ká ṣe. Wá ní tìtorí pé àwọn ẹlẹ́bọ kan àwọn ń ṣe rọ́dù fún wọn tẹ́wàá rò pé gègé nìkan, tó bá rò pé bẹ́ẹ̀ oníbídíà kan wá fẹ́ máa torí pé mò ń fèsì fáwọn ẹlẹ́bọ kan fẹ́ máa fi fẹ́ràn mi, wallahi má fẹ́ràn mi, ó kàn fi ọkàn rẹ̀ ṣòfò ní, kúkú fọkàn rẹ̀ fẹ́ràn nǹkan mi, kúkú fọkàn rẹ̀ fẹ́ràn nǹkan mi, torí mi ò ṣe nítorí kò lè fẹ́ràn mi. So ká ló bá fẹ́ fẹ́ràn mi nítorí ẹ̀sìn Allah ẹ̀dà ni látọjọ́ ìkó tó dì sí ẹ kó ti fẹ́ràn mi, ajá sí pé ìfẹ́ràn rẹ tó fẹ́ fẹ́ràn mi kìí ṣe torí Allah ẹ̀dà. So fún délé èmi ò wá bùkátà rẹ̀, yìí fẹ́ kò sí tí mo fẹ́ fi ṣe dì í mú ló bá parí o ló bá ṣe kí ni ló bá parí o lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbídíà ń sọ pé now I love you tọ́, èmi ò love ẹ pé òun ṣe bídíà o ló bá tán so bó ló tún fojú sí báyìí o. So èmi ò love ẹ pé òun ṣe bídíà òun ṣàdá rẹ̀, so èmi fèsì fún àwọn kìí ṣe torí pé kí wọ́n lè bá love mi, mọ́ tẹ̀ wulẹ̀ dààmú ọkàn rẹ̀, mọ́ wulẹ̀ wàhálà ọkàn rẹ̀ yẹn, fi ọkàn rẹ̀ yẹn love sunnah Nabi, ìlànà Allah ẹ̀dà, fi love ẹ̀ oye, má fi love èmi, mọ́ wulẹ̀ dààmú ọkàn rẹ̀. Tó bá lè fi love òótọ́ tá ń sọ fún ẹ kó tó di pa bẹ̀rẹ̀ sí fèsì fáwọn ẹlẹ́bọ, oye má tẹ̀ wulẹ̀ love mi nídìí. So ìfẹ́ràn irú love bẹ́ẹ̀. So fún délé rẹ̀ Abdul Baasit, so tó bá sọ pé to hell with us àti gbọ́ o, àmọ́ tó bá mọ̀ pé wọ́n bí ọ̀dá jáde wá fèsì lórí tí wọ́n sọ ká gbọ́, kárí tó tẹ̀ sọ, kárí tó wí. So àsán orin òṣì kó máa kọrin káàkiri rédèrèdè. So àwọn tí wọ́n tẹ̀ gbé máìkì fún ganan ká tẹ̀ bá wọn sọ̀rọ̀ náà, ẹ̀yin tẹ́ gbé máìkì fún Abdul Baasit ẹ̀ mọ́ tẹ́ ń ṣe ni. Ṣé Abdul Baasit ní sìn sójú àfà lójú yín? Ẹni tó wá sí pé gbogbo ìgbésí ayé rẹ̀ orin ní fi ń kọ, ẹ sì gbé máìkì fún kó máa bá yín sọ̀rọ̀, ojú ò tiẹ̀ tì yín ipò ẹ̀ ń gbé máìkì fún Abdul Baasit kó máa sọ̀rọ̀, ẹ̀ ń gbé máìkì fún Abdul Baasit àpọ́nlé Anabi kó máa sọ̀rọ̀. Kí ló fẹ́ sọ fún yín tó tayọ kó sọ àìmọ̀kan? Àìmọ̀kan náà ni ó sọ ẹ̀ náà gbogbo àwọn àìmọ̀kan tí ń sọ kalẹ̀ ń sìn, ẹ̀dá kò ṣe ìmọ̀ lélẹ́yìí. So àbí àbẹ́ẹ̀rí nǹkan, àwọn náà mọ̀ wọ́n ti wà, wọ́n mọ̀ pé àwọn alùsùnnà láwùjọ àwọn mùsùlùmí, wọ́n mọ̀ pé so wọ́n mọ̀ pé ó ta gbogbo dédé tó wọ́n sọ yùn. So ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n sì ń sọ o, wallahi ẹ máa wò wọ́n, ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ń sọ o, lẹ́yìn wọ́n máa ń sọ láàrin ara wọn wípé àwẹ̀ àlìẹ̀kí yẹn. So kódà àwọn voice note kan bẹ lọ́wọ́ mi àtàwọn group call kan tó yá sí pé àwọn kan rẹ́kọ̀dì fún mi, tó yá sí pé àwọn oníbídíà yùn àwọn kọ̀ọ̀kan nu wọn ní group call wọ́n sọ pé so ọ̀gbẹ́ni àlìẹ̀kí yẹn, so ó ń fojú àwọn àwẹ̀ yẹn rí nǹkan kí nǹkan, èmi ò ṣe nítorí kẹ́ lè yìn mí, ẹ má wulẹ̀ yìn mí, èmi ò nídìí ẹ̀. So kò sí tẹ́mi fẹ́ fi ṣe, bẹ́ẹ̀ yìn mí kò kàn mí, kò ní kó di lọ́la kémi má kó rọ́dù fẹ́yìn oníbídíà, ibi tí ọ̀rọ̀ tèmi wà nù. So ibi tọ́rọ̀ tèmi wà nù. Ìgbà tí mo wà ń live lórí TikTok bí ọjọ́ mélòó kan sẹ́yìn, mo rí kíní àfá bó wọ́n ti ń pòkọ àfá yìí. So bó wọ́n ti ń pòkọ àfá tí ń bẹ lọ ní yìí, àfá tí wọ́n ń dá wákà yìí, bó wọ́n ti ń pòkọ wọn. So ọkọ̀ àfá yìí sì pápá, ó sì sápá mi lórí o. Àfá àríbidé sí mo rí post àfá àríbidé sí, mo rí comment àfá àríbidé sí sọ pé kí n bring wọn up, àfá àríbidé sí ní kí n bring wọn up wípé àwọn fẹ́ ṣe kí náà wọ́n fẹ́ sọ̀rọ̀, in bring àfá àríbidé sí up, ó sì ní ìdí tí n fi bring àfá àríbidé sí up. So ẹ fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ẹlẹ́bọ yìí pẹ̀lú kíkà àti ìtara àbí? Ìgbà tí Jamiu fi bú Anabi ẹ sọ̀rọ̀ pẹ̀lú kíkà àti ìtara, in lè ṣe mùjámálà fún yín nítorí àwọn kíni, nítorí àwọn ẹlẹ́bọ yẹn. So èmi nìyẹn, so èmi ò ní, kò sí táìmù fún ká mọ́ wá ṣe rédèrèdè ìrégbé ìjákujàku kan, kò sáyè rẹ̀. So èmi ẹ̀ sì ṣe kíni, in mú irọ́ kún dáwà láti fi ṣe kíni, láti fi gbógun ti irọ́. So èmi ẹ̀ fi irọ́ gbógun ti irọ́. So in make sure pé ohun tí mo fẹ́ fi ṣe kíni, tí mo fẹ́ fi gbógun ti irọ́, in make sure pé ohun tó mọ́ kànga ni. So torí tẹ́ bá fi irọ́ gbógun ti irọ́, kò sí bó ṣe fẹ́ wà successful. So kò sí bó ṣe fẹ́ wà successful. So torí ẹ̀ ló yá sí pé ẹ̀rí pé ó lè fún àwa láti yá sí pé àwọ̀ ṣe kíni, àmọ̀ ṣe mùjámádà fáwọn tá bá mọ̀ pé wọ́n di ẹbọ mẹ́rù wọn, ó yẹ a lè ṣe mùjámádà pẹ̀lú wọn láti fi defend ẹ̀sìn Allah ẹ̀dà. So dáwà ti wà nìyẹn. So
dáwà ní kíni dáwà tiwa nìyẹn Al-Mubarak ń bẹ́ẹ̀ ó láwọn ọ̀rọ̀ tó á sí pé ń sọ tí fi ń bú Ànábì dìde lọ́jọ́ kẹ́kẹ́ fèsì fún so à ń fèsì fún wọn wá lọ́jọ́ kẹ́kẹ́ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ ká gbé yín sókè kẹ́ sọ̀rọ̀ ó wá di ti àwọn ẹlẹ́bàá sọ fún wọn pé bring me up bring up kíni á bring yín down ni o kò sí tó kàn wá o àwòrán yẹn so kò sí táwa fẹ́ fi ṣe so so orí táwa ń ṣẹ̀mí lé lórí nìyẹn so a sì dúpẹ́ fún Allah bẹ̀rẹ̀ dá lórí ẹ̀ so Jackman bẹ́ẹ̀ ní ká bring up rí kẹ́ ṣe kíni kẹ́ sọ̀rọ̀ kẹ́ make comment lórí àwọn ìsọkúsọ àgbákò tí Jackman máa ń sọ láwọn ọ̀rọ̀ burúkú so Jackman tó sọ pé Ànábì sanákàlẹ̀ ipa Ànábì ó sóògùn ìpológùn l'Ànábì Jackman tó sọ so a sì fèsì lórí ẹ̀ dáadáa sọ fún pé ká bring up kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ó wá di tàwọn eléyìn àwọn ọmọ ìyá Jackman wá sọ pé ká bring up I will bring up so àìṣerú mujamala bẹ́ẹ̀ kò sí tó kàn wá oye ẹ̀sìn Allah bẹ̀ẹ́ dá láwá ń ṣe ẹ̀sìn Allah bẹ̀ẹ́ dá sì rí ìyẹn gbọ́dọ̀ ṣe bí Allah bẹ̀ẹ́ dá ṣe sọ ni so tẹ́ẹ̀ bá lè fèsì fáwọn tí wọ́n fi ìsìláàmù bojú tí wọ́n ń ṣe irúṣẹ́ táwọn ọmọ yẹn ń ṣe lórúkọ ìsìláàmù kò gbọ́dọ̀ di tàwọn ọmọ yẹn kẹwàá mọ̀ sọ fún wa pé ká mọ̀ bring wọn pọ̀ àbí ká mọ̀ ṣe kíni ká mọ̀ sọwọ́pọ̀ pẹ̀lú nídà àti sọwọ́pọ̀ pẹ̀lú oníbídà kankan so nídà àti sọwọ́pọ̀ pẹ̀lú oníbídà kankan so kódà ẹ jẹ́ sọ wọn kan fún yín ṣé lẹ́nu gbàtà bẹ̀rẹ̀ sí fèsì fáwọn oníbídà yìí lẹ́nu gbàtà bẹ̀rẹ̀ sí fèsì fáwọn ọmọ ẹlẹ́bọ yìí tá a hó ná mọ́ wọn tààrà wallahi ó ti ní àwọn oníbídà tó yá sí pé ẹni mímọ̀ ni wọ́n tá a mọ̀ wọ́n àwọn oníbídà tó yá sí pé ẹni mímọ̀ ni wọ́n tí wọ́n máa ń takò wá tí wọ́n sì máa ń fẹ́ gbógun tì wá ń bí tó yá sí pé wọ́n wọnú DM wa wáyé pé support wo la nídìí láti fi kojú àwọn mo sọ pé ì nídìí support wọn kankan látọ̀dọ̀ wọn ìfẹ́ èmi nìyẹn so dáwà mi nìyẹn so kìí ṣe pé bá ní nǹkan kan tá bùkátà sí bá ṣe ń sọ̀rọ̀ yìí o but èyí nídìí ẹ̀ látọwọ́ wọn kò sí tí mo fẹ́ látọwọ́ wọn so torí kí ni mo yẹ ṣe bẹ́ẹ̀ kó mọ̀ wá di lọ́la kó mọ̀ sọ pé ìgbà tí mi fèsì fáwọn ẹlẹ́bọ gan àmọ̀ tí ẹ̀ fún ní nǹkan nídìí ẹ̀ kò sí tí mo fẹ́ fi ṣe bùkátà sí látọwọ́ wọn so irú dáwà ti wà nìyẹn so àwa ṣe kí ni àgbà tẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́bẹ̀ ẹ̀dá fún wa so fún délé rẹ̀ Abdul Baasit ìwọ kọ́ ló sọ fún wa pé ká lọ fèsì fún wọn torí o tiẹ̀ kọ́kọ́ mọ̀ tó ń sọ náà o sì mọ̀ tó ń ṣe so tó bá fẹ́ sọ̀rọ̀ lórí tí wọ́n sọ kọ́kọ́ lọ kéwú náà torí irú rẹ̀ ń sìn tó bá fi lè bọ́ sáàrin àwọn ọmọ yẹn wallahi ó mọ̀ ráre irú bó ṣe ráre kò ní lápèjúwe kò ní láfijọ́ ó ráre gan torí ó kéwú òkè nǹkankan kí ló fẹ́ fi bá wọn sọ̀rọ̀ so bó ló ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn òkéwú ìwọ òkéwú wọ́n sì ń sọ̀sọ̀kúsọ nípa ẹ̀sìn rẹ̀ so bó ló ṣe wá fẹ́ dìfẹ́ndì ìsọkúsọ tí wọ́n sọ tó sì kéwú ò ní ìmọ̀ tó fẹ́ fi dìfẹ́ndì ẹ̀ so definitely gbogbo àwọn àyàníyà tó ń ṣe yìí òun náà ló máa ṣe káàkiri gbogbo àwọn asán tó ń bá káyìí náà ló máa bá káàkiri kálọ́ bẹ̀rẹ̀ dà kó ṣàánú ẹ̀. ṣé bí Islam tẹ́lẹ̀ ń dà fún rẹ̀ wọ́n ti wá bẹ́ẹ̀sì Islam gangan ẹbí nẹ́fà tilẹ̀ ẹbí kọ̀rí wúlẹ̀ ẹbí tìjà rí alẹ̀ ẹbí kọ̀rí rí alẹ̀ ẹ bá bá fínísì ogun àwọn aláìmọ̀ká yìí náà. irọ́ ló ń pa wàláhì irọ́ ni dá padà ó mọ̀ ń sọ fún ẹ̀yẹn àfi Tìjàní alẹ̀ àfi Kọ̀dìrí alẹ̀ àfi Àṣáírà alẹ̀ àfi Màtúrídì alẹ̀ àfi Ṣíà alẹ̀ àfi èyí kéyà àwọn tó wá sí pé ìfẹ́nú ń bẹ nínú ẹrù wọn tí wọ́n pè ní Islam wàláhì àfilẹ̀ nítorí àwọn ẹni yìí naruddu alayhim wa naruddu alayhim a ṣe rọ́dù fún wọn a sì ṣe rọ́dù fún wọn ló bá parí so ló bá tán so ìwọ kọ́ ló sọ fún wa ìwọ onífújì ìwọ onífújì ìwọ lóní ìwọ kọ́ ló sọ ń tàṣe fún wa ó tó bẹ́ẹ̀ so àní tíra Tìjàní àní ń bẹ̀lẹ́gbẹ̀ mi yìí mo sì sọ̀rọ̀ lórí Tìjàní àlánà so mo sọ̀rọ̀ lórí Tìjàní àlánà mo sọ̀rọ̀ lórí àwọn ọmọ kèfèrí ẹlẹ́bọ yẹn óyé àtinú àìsíkẹ̀ mo sọ̀rọ̀ lórí wọn lánàá óyé mo sọ̀rọ̀ lórí wọn jẹta so nínú ọ̀sẹ̀ ta tún fẹ́ mú yìí sìn tá bá ti rọ́nù gbogbo àwọn nǹkan tá fẹ́ rọ́nù nípa àwọn tá máa fi ń ṣètò óyé àtúnṣe kí ni a tún padà sórí wọn a tún bọ̀ wá sínú ẹ̀yin tẹ́ bá tún jẹ́ onífẹ̀ẹ́nú náà so kò dí wa lọ́wọ́ nǹkankan ìmọ̀ fèsì fún wọn kò dí wa lọ́wọ́ ká fèsì fẹ́yìn tẹ́ bá jẹ́ onífẹ̀ẹ́nú ìfèsì fẹ́yìn náà kò dí wa lọ́wọ́ ká fèsì fáwọn táwọn náà ṣe kíni tí wọ́n kọ́ ẹbọ táwọn náà ṣẹbọ tí wọ́n sì fẹ́ máa antagonize Islam kò dí wa lọ́wọ́ kò sí ìdíwọ́ kankan so àwa wà available 247 24 hour service ni o mọ bí kó lọ sí rẹ́stọ́rántì náà ni bí kó lọ sí rẹ́stọ́rántì náà ni àbí kó lọ sí báǹkì kán wá kọ 24 hour service àwọn tí wá 24 hour service là wá wà fún kí ni defense fún Islam 24 hour service láwà
so 24 hour service ó là wá wà fún kíni fún defense fún Islam ẹnìkan béèrè lọ́wọ́ mi so brother kan béèrè lọ́wọ́ mi pé ẹ̀dùn náà wá bí àná ni o so ẹnìkan béèrè lọ́wọ́ mi lánàá pé ẹ̀dùn náà mo wò yín ní àsùbá olóhun wò mí ní àsùbá ìjẹta almost 2 hours ìgbẹ́gbà tí ó fi di ọ̀sán kó tákà tó kí zuhur òun tún wò mí live ìgbà tí ó fi di asri òun tún wò mí live ó tún wá di bí aago mẹ́jọ bí aago mẹ́sàn alẹ́ òun tún wò mí live mo ní bẹ́ẹ̀ ni so àwa wà available fẹ́sìn wájú èyíkéyìí nǹkan lọ so jíjẹ múmu ohun torí ẹ̀kọ́ la ṣe wá sílé ayé gangan àmọ́ pàtàkì ẹ̀sìn wa pàtàkì síwájú jíjẹ múmu àti níná lílò lọ so torí ohun tá gbé pàdé Allah bá dẹ́dà nìyẹn so ohun tá ṣe kí ni ohun tá gbé pàdé Allah bá dẹ́dà nìyẹn ohun tá wo fi lọ jòkó sí di wàzífà àti kùbùrá tá mọ̀ wéṣì ìgbésí ayé wa tá tún máa fẹ́ fi kóbálkì àmọ̀ wa óyé àwa àyà náà sójú ọ̀nà Allah bá dẹ́dà ni so óyé àwa àyà náà sójú ọ̀nà Allah bá dẹ́dà ni a prefer ká máa sun bí ká máa jí ń bí ká fi máa ṣe defense fẹ́sìn Allah bá dẹ́dà ju ká lọ máa sùn sí di kùbùrá àti wàzífà àti gbogbo rédèrèdè táwọn sún fi ń ṣe yẹn lọ so àwa nìyẹn a sì dúpẹ́ fún Allah bá dẹ́dà so fún eléyìí ìrẹ́ Abdul Baasit so 24 hours service 24 hours defeat òun làwa wà fún 24 hours 24 hours gbogbo wàlá àwọn ọmọ ìyá kan bẹ lórí ibi tẹ́ bá sọ fún wa pé tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ ìyá kan bí kò sígbà tí wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi lórí WhatsApp àfìgbà tó bá já àsìkò oorun kò sígbà tó bá sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi lórí WhatsApp tí mi rí so tó bá ti sẹ́ndì líǹkì báyìí mo rí wọ́n sẹ́ndì líǹkì báyìí mo rí wọ́n sẹ́ndì líǹkì báyìí mo rí kó lè bá mọ̀ pé àwa wà available 24 hours so àwa available 24 hours so problem ti ẹni tí wọ́n bá wà available fún òun ni kó wà available fún àwa wà available fẹ́sìn Allah bá dẹ́dà kìí ṣe ìrégbè àtorin kíkọ àti ká mọ̀ ṣe kí ni ká mọ̀ bóbìnrin olóbìnrin jó kìí ṣe táwa wà fún nù so àwa available fẹ́sìn Allah bá dẹ́dà ó yọ báhùn tó láwọn náà lọ kọ́ra wọn wọ́n ti múra fún tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èyí náà sì palẹ̀ mọ́ fún kò lè gan tó bá ní lójijì ẹni àfáà tó bá bọ́ sáàrin wọn ní online wọ́n gbé jìbìjìbì wọ́n fi. tọ́ ìrẹ́ Abdul Baasit ó ní ẹni àfáà tó bá bọ́ sí wọn láàrin online wọ́n gbó jìgìjìgì béèrè lọ́wọ́ wọn ìgbà táwa bọ́ sí wọn láàrin so ìgbà táwa bọ́ sí wọn láàrin ara wọn ń gbọ̀n ni ìgbà táwa bọ́ sí wọn láàrin wọ́n mọ̀ pé nǹkan bọ́ sí wọn láàrin béèrè lọ́wọ́ wọn wọ́n sọ fún ẹ̀ so gbogbo àwọn èèyàn ni wọ́n wò bí tá gbé wá fún wọn àwọn náà kọ́ tẹ̀ sórí TikTok page wọn àwa náà wá padà gbé wá sórí Facebook tí gbogbo àwọn èèyàn wò ìgbà tá bọ́ sí wọn láàrin ara wọn gbọ̀n ni walhamdulillah a fi ṣe fáàrí a fi ń dúpẹ́ fún Allah bá dẹ́dà ni so Allah bá dẹ́dà ó fi wá ṣe ìbẹ̀rù fún àwọn ẹni tó já sí wípé ó fi wá ṣe ìbẹ̀rù fún àwọn ẹni tó já sí wípé wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn a sì dúpẹ́ fún Allah bá dẹ́dà lórí yẹn ìgbà táwa wọlé sórí péjì wọn tó ń gbé wa wọlé ọmọ olówó Èkó yẹn wallahi ó fríìzì wọn àgéléyìn ma ó dúró bí ìṣẹ́jú kan ó kọ́kọ́ ń wò mí ná wọ́n ti máa ń rí mi tẹ́lẹ̀ wọ́n ti máa ń wò mí tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ onífẹ̀ẹ́nu tó yá sí pé ohun tẹ́ gbé dání irọ́ lẹ gbé dání lórúkọ ìsìláàmù wọ́n ti máa ń wò mí tẹ́lẹ̀ pé mò ń ṣe kí ni mò ń díl pẹ̀lú yín dáadáa so ìgbà tí wọ́n ń wò pé à ń díl pẹ̀lú àwọn ẹni tí wọ́n sọ pé àwọn kéwú tí wọ́n sì ń pèpè sí di tí ò ṣe lórúkọ ìsìláàmù bó wá ní tàwọn tó yá sí pé wọ́n ti ẹ̀wá dà nǹkankan mọ̀ wọ́n mọ̀ nǹkankan bó ni wọ́n ṣe fẹ́ ṣe ọ̀nà wọn fẹ́ gbé gbà so ọ̀nà wọn fẹ́ gbé gbà sọ fún mi so àwọn Ghana fún alára wọn ti ń wò wá kó tó dìsìn wọ́n ti ń rí wa kó tó dìsìn so wọ́n ti ń ṣe kí ni wọ́n ti ń rí wa kó tó dìsìn wọ́n ti ń wò wá kó tó dìsìn wọ́n ti ń gbọ́ wa kó tó dìsìn láwọn ọmọ yẹn wọ́n rí bá ṣe ń ṣe fáwọn jákmálù wọ́n rí bá ṣe ń ṣe fáwọn almubaraku wọ́n rí bá ṣe ń ṣe fọ́pọ̀lọpọ̀ wọn so àní wọn ní ìwà bọ́ sí wọn wà sọ pé àwọn fẹ́ ṣe fèlèfèlè ó rí mi báyìí ó kọ́ dó bí ìṣẹ́jú kan náà ni wàláhì ó fríìzì ní fa tí ń wò mí ní ìṣẹ́jú kan mo wá sọ pé tọ̀ ẹ̀ló ẹra o mo wá sọ wọn pé èmi ni mo sọ pé ojo ní pé ẹlẹ́mìí kankan mo tún repeat ẹ̀ fún wọn bẹ́ẹ̀ so láti sọ fún wọn pé so àwa ń tiwa àyà kò wá ẹni tó bá sọ pé àyà fẹ́ kó sẹ́sìn wa àyà tiwa gan ó di sọ́ńtọ̀hún so àyà kó àwa náà ibi táwọn sì lo ìláyà tiwa sí ni ẹ̀ka fi defend ẹ̀sà lọ́bẹ̀ẹ́dà so kìí ṣe ká máa fi ṣe ìrégbé ìranù rándandan jákujàku ká lọ́bẹ̀ẹ́dà kó mọ́ dà lámàrí waru oye so irú rẹ̀ ń sin olè kó sí wọn láàrin kó wọ́n máa fi gbá bọ́ọ̀lù so ìgbà tó kéwú tó kẹ́kọ̀ọ́ so
ó lè ṣe kíni ó lè bọ́ sí wọn láàánú kan máa fẹ́ gbá bọ́ọ̀lù ìbéèrè kan náà mo béèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn kóyé so ìbéèrè kan náà èyí sọ pé who dey look at you dey play me full or there you dey deceive yourself no problem you too go soon build your school and house or there aláìmọ̀kan so who dey look you ìwọ tó wà ń bí kí ló ń wò ṣé sàárè rẹ ló ń wò ń bí tó jókòó sí yùn ṣé sàárè rẹ ló ń wò ọ̀dà yà máa wo sàárè rẹ o kọ́lọ̀ mọ́ jẹ́ kó kó sínú rẹ̀ pẹ̀lú àìmọ̀kan o aláìmọ̀kan yín wò mí sí sọ pé who dey look you ó dàbọ̀ so fún délé Abdul Baasit so ìbéèrè ńlẹ̀ Yorùbá níjó ní tí wọ́n bá jagun wọ́n máa ń kó àwọn èèyàn lẹ́rú ṣé olè làwọn baba ńlá wa jà àbí olè kọ́ ìbéèrè yìí ó sì wà relevant títí dìsìn ó sì wà active títí dìsìn wọ́n lè dáhùn rẹ̀ tálkì àmọ́ òfìdé wọ́n yà máa gègé ni so fún délé yìí àwa ń tiwa kò sáyé pé kìnìkan ìgbà táwo máa kọrin àwo máa rìn káàkiri ìrìn tí ò láǹfààní so ó yẹ bó rí mi tí mo mú fóònù dání nínú kí máa ṣe kíni kí máa ka tírà so bó rí mi tí mo jòkó ti sísítẹ́mù nínú kí n wà lórí tírà bó rí mi tí mo jòkó pẹ̀lú tírà lọ́wọ́ bó rí kí máa ka tírà so èmi nìyẹn so àfi tí mo bá ṣe kíni tí mo bá ní ìrìn àjò lọ àbí mo lọ fún lecture nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ pé ó rí mi pé mo mú fóònù dání nínú kó rí mi pé mo ń ka tírà àbí mo make research kan lórí kíni lórí Google ibi tó ti bá mi nìyẹn oye so àmọ́ pé báwa wá mú fóònù kan dáná ẹ̀ṣẹ̀ wa mọ́ rẹ́kọ́ọ̀dì orin kan ọlọ́run dákun ràn mí lọ́wọ́ o dákun má jẹ́ ṣàṣìṣe ọlọ́run dákun ràn mí lọ́wọ́ dákun má jẹ́ ṣàṣìṣe tí mo bá ṣe àṣìṣe àwòrán yìí gbogbo àwọn rédèrèdè yun Abdul Baasit kò sí dáhùn ẹbí ṣe àníìdí ẹ̀ sókè wúlà wà máa ń ké ti wa ó yé bá ó yé bá ẹ̀ tẹ̀síwájú. níbi tá a bọ̀rọ̀ dé nísìnyí ṣùgbọ́n gbogbo tí wọ́n ṣe náà ẹ jẹ́ kó yé gbogbo àwọn tó pera wọn láníṣẹ̀ṣe ẹ jẹ́ kó yé kó wáyé pé kí wọ́n lọ gbé ọ̀rọ̀ sí ibi tọ́lọ́ ń bá gbọ́rọ̀ sí ibi tán bá gbé posí ká má ju òkò síbẹ̀ Ògúnjìmí alápinni abijawara bí ẹkùn. so abẹ́ẹ̀rẹ̀ aláìmọ̀kan máa ó níbi tọ́rọ̀ dé dóńsìn ipe kí wọ́n lọ sọ fún àwọn ọmọ ẹlẹ́bọn yẹn ipe ibi tán bá gbọ́rọ̀ sí ibi tọ́nà bá gbọ́rọ̀ sí ni kí wọ́n gbọ́rọ̀ sí nǹkan aláìmọ̀kan ni ó ní dìfẹ́ǹsì kankan tó lè ṣe fún Islam àwọn tí wọ́n kàn gbé máìkì lọ lọ́wọ́ láàánú wọn ń ṣe mí so mò ń kàánú wọn gan ipe wọ́n gbé máìkì fún wọn ipe kó máa sọ̀rọ̀ fáwọn wallahi àwọn gangan láàánú wọn ń ṣe mí pé wọ́n sì gbé máìkì fún Abdul Baasit kó máa sọ̀rọ̀ ẹ̀ ń gbé máìkì fún Abdul Baasit kó máa sọ̀rọ̀ kí ló fẹ́ wí ẹ̀yin náà ẹ̀gbọ́n tó wí so láàrin bí ìṣẹ́jú méjì tó fi sọ àwọn ọ̀rọ̀ rédèrèdè yìí hadisi táwọn ọmọ yẹn tí wọ́n ń sọ ipá Ànábì jí pátápùpá nú ẹ̀ ó ti kó tiẹ̀ ó ti yanjú rẹ̀ àmọ́ ńgbà tó kéwú so hadisu wípé hadisu qatifatin hamra ó ti kó tiẹ̀ ó ti sọ̀rọ̀ lórí rẹ̀ láàrin ìṣẹ́jú méjì ó ti yanjú kéwú ti bẹ́ẹ̀ pé rárá o qatifa èé ṣe pátá o qatifa kìí ṣe pátá nínú èdè Lárúbáwá dìgbòdìgbò tí ó wà jẹ́ pátá nínú èdè òyìnbó so oye velvet nínú èdè òyìnbó gan kìí ṣe pátá o láàrin ìṣẹ́jú méjì tó fi tó àwọn ẹjọ́ wẹ́wẹ́ òsì tó tò kalẹ̀ yìí ó ti kó ti hadithi táwọn ọmọ ẹ̀yẹn tí wọ́n ṣe kíni tí wọ́n ń tún tukùtù tí wọ́n sì ń wíwíkúwí lórí rẹ̀ ó ti kó tiẹ̀ ó dẹ̀ ti ṣe kíni ó ti yànnà náà ó ti ṣàlàyé ẹ̀ ó kàn wá tó ẹjọ́ wẹ́wẹ́ kalẹ̀ lórí banza kawai lórí àìmọ̀kan àti odò Allah bẹ́ẹ̀ dàrú fọ́nà mẹ́ so yóò sì tọ́ ẹ sọ́nà so fún délé yìí kó yá tètè lọ́mọ mà àwa ń tiwa o àwọn ò ní fi Tìjàní alẹ́ o àwọn ò ní fi Kọ̀dìríyà lọ́rùn lẹ́ o Súfíà àní fi lọ́rùn lẹ́ o kódà Àṣáírà kò sí àní fi wọ́n lọ́rùn lẹ́ Ṣíà àní fi wọ́n lọ́rùn lẹ́ èyíkéyìí tó bá sọ̀sọ̀ kú sọ nù yín tá a bá fi lè ráyè rẹ̀ tá a gbọ́n tó sọ wàláhì yóò gbà rọ́dù ọmọ Ṣíà yẹn bí ọjọ́ mélòó kan sẹ́yìn 3 hours going to 3 hours òun ni mo fi jókòó ti àìmọ̀kan rẹ̀ tí mo fi lálà ṣe àwọn ìgbàgbọ́ òfò tí ń bẹ nù lànà àwọn baba ńlá rẹ̀ yẹn so eléyìí ò jẹ́ pírọ́blẹ́mù tiwa kò sì dí wa lọ́wọ́ ká má fèsì fáwọn ẹlẹ́bọ oye èyún ó ń tọ́ka sí irú àníyàn ta ní lórí iṣẹ́ tà ń ṣe ká ní pé bóyá ọ̀rọ̀ ayé là ń fi ń tà ń ṣe yìí ọ̀rọ̀ ayé là fi ń wá ni wallahi thumma billah sórí bí àwọn ẹlẹ́bọ yìí bá ṣe ń fèsì wọn yìí tá ń sọ̀rọ̀ pé tá ń ṣe rọ́dù fún wọn yìí a máa wá kí ẹ̀yin oníbídíà tá ti ń ṣe kíni tá ti ń bá lọ́rọ̀ tẹ́lẹ̀ a máa wá bá ṣe fojú yín mára tá fi máa fẹ́ sọ pé a fẹ́ máa gba owó kan a fẹ́ máa gbà lọ́wọ́ yín
àbá fẹ́ máa ṣe kíni wá nǹkan kan lọ́wọ́ yín tá máa fi fọ́ǹdì prógrámù àmọ́ wallahi ana la uridu dhalik wallahi in nídìí látọ̀dọ̀ yín ẹ̀dì nǹkan yín mú kò sí tí mo fẹ́ fi ṣe so in tẹ́mi mo ń ṣe fàlọ́ bá ẹ̀dà ni wa hadha wa sallallahu wa sallam ala nabiyhi wa ala alihi wa sahbihi ajma'in